àǹtí mi sí Amẹ́ríkà yìí rè níbi tá a ti ń ṣerun. Ẹ̀ẹ́dì kì í ṣẹjọ́ mi náà gbà tó ń rí físà mi ní físà ọ̀hún. Àmọ́ pé ń pín dírẹ́sì ibi tẹ̀wà yìí káàkiri bẹ́ẹ̀ ni ibi tá a ti ń ṣerun yìí ń pín káàkiri lábúlé ó sì ti dọ́dọ̀ bá mi a sì ti ní bá àṣírí ti tú. Kí ni a ṣe báyìí? A planning ni o. Plantation ni. Plantation lọ̀rọ̀ tó wà nílẹ̀. A planning ni. Plantation ni. I perceive the noise from the upstairs. Adako is the one that gave me your location. Who is these people? What is happening here? It's my brother. Why you show not to be bad? In friendship, I don't know. Auntie, ẹ dákun ta ni. Ọ̀rẹ́ mi ṣe ní ó fẹ́ fẹ́. Sẹ́ni àṣẹ̀ṣẹ̀ ti dálẹ̀ bọ̀ ni. A sì jẹ́ àmú ká tó wá sọ̀rọ̀ planning mi àtàntí mi. Okay, being that you want to hate now, what is my concern there? Apostle, we have this. What is my concern there?